ó mà ṣe o, àbírú kí rèé elédùmarè, irú kí rèé ọba adániwáyé. Kí ló lè mú kí arẹwà obìnrin wúra ẹ̀ sùnsùnsùn kó sì gbé májèlé jẹ? Èyí ni ìròyìn kàyéfì tó ṣẹlẹ̀ láwùjọ wa ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Arẹwà obìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Adonis Ọláìtàn la gbọ́ pé ó gbé májèlé jẹ tí ó sì tibẹ̀ tí ó de èrò ọ̀run alákejì. Kí ló ṣẹlẹ̀? Kí ló fà á? Kí ló lè mú kí obìnrin yìí gbé irú ìgbésẹ̀ aburú yìí? Ohun tí a gbọ́ ni pé àfẹ́sọ̀nà rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlá Saheed já sílẹ̀, ó sì lọ ṣègbéyàwó pẹ̀lú obìnrin míì. Àwọn ọ̀rọ̀ yìí òun ni arẹwà obìnrin yìí rò papọ̀ tó fi wò pé ikú yá ju ẹ̀sín lọ, ló bá para ẹ̀. Májèlé ni wọ́n sọ pé ó gbé jẹ. Gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣe sọ, wọ́n ní láti ọjọ́ tó ti pẹ́ ni Ọlá Saheed àti Ọláìtàn Adonis ti ń fẹ́ra wọn, tí obìnrin yìí sì máa ń fi owú ṣàánú ọ̀rẹ́kùnrin rẹ̀ nítorí pé ọwọ́ rẹ̀ gbé pẹ́lí ju ẹni tó ń fẹ́ yìí lọ. Kódà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ owó rọ̀bùrọ́bú ló máa ń fi sínú àkáǹtì ọ̀rẹ́kùnrin rẹ̀ yìí tí ò fi jẹ́ kó máa ronú pé kò sówó lọ́wọ́ òun. Ṣùgbọ́n wọ́n ní ọmọkùnrin yìí ṣe ohun tí kò dára fún arábìnrin yìí, ó jàjù sílẹ̀, ó sì bá ọmọbìnrin mìíràn, kódà ìgbéyàwó ni wọ́n ló ṣe. Àwọn tó sọ̀rọ̀ yìí sọ pé ní àìpẹ́ yìí ni àwọn èèyàn náà wà pẹ̀lú ara wọn tí Ọlá Saheed kò sì fún àfẹ́sọ́nà rẹ̀ yìí lára pé òun fẹ́ ṣègbéyàwó lọ́jọ́ kejì. Ọjọ́ kẹsàn-án oṣù yìí la gbọ́ pé wọ́n jọ wà papọ̀, ṣùgbọ́n ọjọ́ kẹwàá oṣù tá a wà yìí òun ni Ọlá Saheed lọ ṣègbéyàwó pẹ̀lú olólùfẹ́ ẹ̀. Ohun tí Ọláìtàn Adonis rí rèé tó fi para rẹ̀. Ẹni tó sọ̀rọ̀ yìí sọ pé ọmọkùnrin ọmọ ọdún méje òun ni obìnrin tó para rẹ̀ yìí ló bí. Kì í ṣe pé ẹni tó ń fẹ́ yìí ló bí fún, wọn ló ti bí ọmọ yìí tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ṣeni láàánú pé Ọláìtàn Adonis pa ara rẹ̀. Àfi kí Ọlọ́run máa ṣọ́ wa o. Ojú tó lé náà lẹ̀ ń wò, ẹ máa bá wa ká lọ. Aburú kò ní ṣe gbogbo wa o.